last ojú everybody ti bò. last ara everybody ti balẹ̀ bí ìyá èèyàn ẹni kí ló tún ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn ọmọ NURTW ní ìgbà tí irú àwọn ọmọ BMC àwọn ọmọ Saigo gbogbo wọn tó bá di wípé wọ́n ń complain nínú ìjọba dádì wọn bàbá Tinubu yìí ẹ̀rí pómi ti mú méhàn èmi náà wò ó kí ló lè máa mú àwọn Yorùwúdù tán wá ń jáde ní kankan one after the other tán yàtọ̀ pé ẹ̀mí ti fẹ́ pín abálájọ kọ́rọ̀ yẹn lè yé yín ẹ wá gbọ́ fúnra yín. pé orí ìdọ̀bálẹ̀ ni mo wà mò ń bẹ̀yìn ni omi ò parọ́ fún yín mò ń bẹ̀yìn torí àwọn mẹ̀kúnnù mo ṣe ń bẹ̀yìn bàbá nǹkan kan ìyà ń jẹ mẹ̀kúnnù gan o aláàrin aláàlú bàbá o ìyà ń jẹ mẹ̀kúnnù gan o nǹkan kan o ó ń lọ fún àpá o mi ò ní parọ́ fún yín o ẹ ṣàánú mẹ̀kúnnù o eléyìí tẹ́ fi agbádá kówó Nàìjíríà jẹ ti tó ẹ ṣàánú mẹ̀kúnnù tẹ́lẹ̀tẹ́lẹ̀ mẹ̀kúnnù tẹ̀sí máa ń jẹun mẹ̀kúnnù lè máa ra mọ́tò mẹ̀kúnnù lè máa kọ́lé bọ̀ mẹ̀kúnnù máa jẹun tálíkà máa jẹun wọ́n máa yó ẹlòmíì ti jẹ táítọ́ọ̀sì gbẹ̀yìn báyìí ó ti pẹ́ ẹ̀yin náà ẹ̀wọ̀ ewé tó ń ta dìríkà ráìsì ẹlòmíì dẹ̀ bímọ mẹ́ta báwọn ṣe fẹ́ kó ẹmọye tán sanwó ná ẹmọye tán sanwó ilé ẹmọye tán sanwó skul ara ní aráàlú gan nǹkan kan ẹ ṣàánú aráàlú nígbà tẹ́lómi bá ń fi 1 billion tó bá lóun fi 1 billion ṣe renovation owó ilé tán ti kọ́ tẹ́lẹ̀ ẹlòmíì fi 20 billion naira change wardrobe kí ló dé ẹ ṣàánú aráàlú ẹlòmíì fi 3.5 billion ra mọ́tò tó ṣe fẹ́ kó fẹ́ fò lójú òfurufú mọ́tò tó máa rìn lẹ́lẹ̀ ẹ ṣàánú aráàlú ẹ jọ̀ọ́ nǹkan kan ebi ń pa aráàlú gan ìyà ń jẹ aráàlú ni àwa náà la dìbò fún yín pé kẹ́ lọ bẹ ẹ má fìyà jẹ wá eléyìí tẹ́ fìyà jẹ wá tó ẹ̀rọ ọkàn ni bàbá o táyé pé ẹ̀rọ ọkàn ni ìyà ń jẹ aráàlú gan o mẹ̀kúnnù ń sọ́fà o ká tó san owó skul ti wọ́n bí òfò owó ilé ti wọ́n owó nẹ́pà ti wọ́n gbogbo nǹkan ló ti wọ́n bàbá ẹ̀kọ́ ìdọ̀bálẹ̀ mi lélẹ̀ pé mò ń bẹ̀ yín ni gbogbo Nàìjíríà ló rán mi sí yín bàbá pé ká bẹ̀ yín pé kẹjọ kẹ síjú àánú wo Nàìjíríà àwọn tó ń fagbádá kówó Nàìjíríà jẹ ti pọ̀ jù wọ́n kàn ń kówó Nàìjíríà sínú agbádá ni ẹ ṣàánú ẹjọ àwọn olóyìnbó mi náà tó bá wọ́ọ̀dù títì fún ọ pé kán ṣe títì ọ̀hún nílò màtíríàsì gidi màtíríàsì wèrè náà máa lò náà ti ṣe títì ọdún kan màdẹ títì ń wú padà bàbá ẹ ṣàánú ẹ wo ìdọ̀bálẹ̀ mi lélẹ̀ ṣépè mọ́ o ṣépè mọ́ à ń bẹ̀yìn báyìí ni ìkọ́ tá a bá tún ṣépè jù wọ́n lè ní kọ́lọ́pàá máa wá wa kiri ìyà dẹ̀ ń jẹ wá a lè dákẹ́ mọ́ a lè mú mọ́ra mọ́ la ṣe ké gbàjarè àti ké gbàjarè báyìí ẹ ṣàánú ìyà ń jẹ wá wo ìdọ̀bálẹ̀ mi mo yí káàtù fún yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin sínétọ̀ wa ẹ̀yin gọ́vnọ̀ wa ẹ̀yin pírẹ́sídẹ̀ǹtì wa ẹ jọ̀ọ́ ẹ̀yin lọ́balọ́ba ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mẹ̀kúnnù ìyà ń jẹ mẹ̀kúnnù o ó pọ̀ bí kan ju bí kọ́ lọ o gbogbo akọ́la máa ṣògo ká tó jẹun o iṣẹ́ ọwọ́ àwọn mẹ̀kúnnù kò tó wọn jẹun mọ́ ẹ̀mẹ̀ tó ń ta ráìsì ẹ̀mẹ̀ tó ń tepo ẹ̀mẹ̀ tó ń tòròrò gbogbo nǹkan tá à ń jẹ sẹ́nu pátápátá ló ti wọ́n ẹ ṣàánú mẹ̀kúnnù ẹ wo à ń bẹ̀ yín ni ẹ ṣáà rí i pé mo dọ̀bálẹ̀ ni ẹ jọ nítorí Ọlọ́run ẹ ṣàánú mẹ̀kúnnù o mi ò ní wá yín tì bàbá o nǹkan kan o ẹ ṣàánú mẹ̀kúnnù ebi ń pa mẹ̀kúnnù àti sọ̀rọ̀ sókè báyìí àti ké gbàjarè báyìí ẹ ṣàánú o ẹlòmíì wọ́n ti fi ṣéǹjì gbàyàwó ẹ ṣàánú ẹjọ́ torí Ọlọ́run omi ò ní wá yín tí o. ìdọ̀bálẹ̀ òun ṣe wà bírọ́dà mi Simi Agbaja Simi Agbaja ti ẹ̀gbọ́n ọmọ Yorùbá èbá wa lọ́lọ́ tàbọ̀tà ní ẹni tó bá lẹ́ni ní mọ̀sán wọn ní kò mú kíkan how come tí Yorùbá wá lẹ́ni ní mọ̀sán tá wá mú lime mo ní ń bèrè ní o kí ló dé tí Yorùbá lẹ́ni ní mọ̀sán tá wá mú lime tá a mú ọsàn wẹ́wẹ́ kí ló dé tí Yorùbá produce president tó jẹ́ pàwá nìyí ajẹ́jù tí ìṣẹ́ṣẹ́jú tí gbogbo nǹkan ní lára jù ó lẹ́tìkẹ́ Yorùbá padà lẹ́ni ní mọ̀sán àmú lime àmọ̀sàn wẹ́wẹ́ nígbà tó rẹ́ǹjì tó ráìpù tó dùn tó wà bá Tinubu ṣàkóso Ọlọ́run ló mọ ibi tó kú ọsàn yẹn lọ wọ́n ṣàǹfààwá ní ọsàn wẹ́wẹ́ ká máa rúnjú fún yín brọ́dà mi ìdọ̀bálẹ̀ òun ṣe wà
ọ̀rọ̀ tó dẹ̀ wà lẹ̀ yóò ti kọjá ìdọ̀bálẹ̀ èèyàn tó bá dẹ̀ rí bóyá ìdọ̀bálẹ̀ tó yẹ sọ̀rọ̀ mọ́ránmọ́rán báyìí ẹ̀ rò pé ní ire ni wọ́n lára àwọn ọmọ union ni wọ́n ọmọ NURTW àwọn ọmọ East Ijaba àwọn ọmọ Sego àwọn ọmọ MC àárín gbogbo wọn bẹ̀ ara wọn ni ọmọ wọn ni. ẹ bá wa bá mi bá sọ̀rọ̀ níbi comment section ẹ bá mi sọ̀rọ̀ fún kórí ẹ̀ kó ṣí kọ́karán padà lọ sọ́dọ̀ àwọn ọ̀gá ẹ̀ torí ibi tí gbogbo yín sì wá dé ibẹ̀ la wà yìí. ẹ tí ì rí nǹkan kan o ẹ ò tí ì rí nǹkan kan ẹ tí ì rí wèé rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní kíni kí ló fẹ́ jó wéwé orí burúkú ṣé ẹ ti gbàgbé pé ẹ mú àdá àti ẹgbà tán ti sín tán ti rẹ ní ìgbà tẹ́ ń kàǹpé tán ṣe ìdìbò bàbá Tinubu. Abẹ́ ti gbàgbé bẹ́ẹ̀ ṣe fàbò yá tẹ́ fàbò lù tẹ́ dàbò sí gọ́tà tẹ́ sọ̀pá síbò ẹ fàbò yá lẹ́yìn àwọn ẹwọ ìyá ṣúkúdìrè lẹ́yìn ẹlẹ́nibọ̀dì tí ò bá ti ní wá dìbò fún APC nínà ni ẹ ṣàlọ́rẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè ṣùgbọ́n ẹ jẹ́ kí n help ayé yín kí nǹkan bẹ́tí ti ní fún yín lára plan tó ti wà ńlẹ̀ fún yín against 2027 mo ní 2027 máa fa kíkí ọmọ Yorùbá ẹ jẹ́ ká get ready má jẹ́ kéèyàn kankan deceive ẹ pé anything kan bí kankan 2027 as from next year ó máa fa kíkí ṣùgbọ́n ẹ wá mọ iṣẹ́ bàbá Tinubu o tó bá máa fi gbẹ́nu lé next year towards the middle towards ending wọ 2027 bàbá Tinubu á máa release owó tactics wọn gbogbo wọn nìyẹn Yorùbá gbogbo ọmọ Nàìjíríà ẹ wake up wọ́n bẹ̀rẹ̀ sí ní release owó wọ́n release oúnjẹ ara bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa atẹ́gùn yẹn fẹ́ máa dàbẹ́ ní pé ó fẹ́ yìí sí yín gbára fẹ́ máa tù yín irọ́ ni o ẹ má sùn lé o wèrè ni wọ́n torí ìbò tó fẹ́ gbà ni o ìwọ náà tó ti gbàgbé ìyà tó ti ń jẹ bọ̀ tẹ́mi ẹ̀ ti fẹ́ pín sìn ipe atẹ́gùn kan fẹ́ lásán wọ́n kàn sọ pé kinní kan àti sọ pé ó máa ṣe dáadáa kẹ́ ní sùúrù fún ẹ má wọ́rì torí Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wá ya wèrè gan ni àwọn náà máa bẹ̀rẹ̀ ijó ibi tí Tinubu ọ̀rọ̀ wọn dé wá jẹ jù bẹ́ẹ̀ lọ wọ́n ń ya wèrè sí gbòòrò ni lórí nǹkan tí ò ní tó nǹkan kan tó máa tó jẹ tó ń sìnsìn tí ò ní rí mi torí ìbò tó fẹ́ gbà àwọn Yorùbá lókù lámọ̀dé máa pariwo àti sọ fún pé ó máa ṣe dáadáa ẹ jẹ́ ká fún ní second time yẹn gọ́gọ́gọ́ ló máa ṣe gbogbo nǹkan tá a fẹ́ nǹkan tí Tinubu sọ wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ ẹ má gọ̀ wọn fún wọn o ṣe wá rí ẹ̀yin ọmọ union tí mo ní mo fẹ́ bẹ́ àṣírí kékeré fún yín ṣe rí against 2027 yẹn ó máa fa kìkì fún yín ẹ̀yin sísà tẹ́ ẹ fẹ́ wọn láya ẹ̀yin ni mo bá lọ́rọ̀ ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ union lọ́kùnrin àbíkú àgbà ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò ráyé wá wọ́n sì wọ́n wáyé ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ bí kí wọ́n fi ẹ̀mí wọn kàn fi sílẹ̀ fún àwọn ọ̀gá wọn nínú NURTW ń bẹ̀ àbí fún àwọn politicians kò dẹ̀ sí compensation fẹ́yìn sísà tẹ́ fẹ́ wọn tẹ́ bímọ fún wọn àbí rọ́ ni mo pa tọ́ bá dẹ̀ ti kú lẹ́yìn àwọn tán ló yà sí bó ṣe wà yẹn ẹ̀yin ìyàwó wọn kì í ṣe wípé àwọn tó kù tó rì mẹ́ẹ̀ wọ́n máa ń bá yín wọ́n máa ń pàṣẹ yín ráǹdì ní kẹ́lẹ̀ mọ́ pé mo ẹ́ńtà yín dáadáa àwọn ọmọ yín ṣọ́ máa sanwó school fees àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ọmọ ṣọ́dẹ̀ ríro mọ́ wọn ríro ìfún èèyàn tó torí ẹ̀ kú gan orí ti yín rò bóyá wọn bá yín sanwó ilé ọdún kan ṣá lẹ́yìn yẹn ẹni rẹ lọ nìyẹn kọ́ dẹ̀ máa kó kinní wọn á rí bọ̀bọ̀ yín wọn á wá useless ayé yín lẹ́yìn ìgbà ọkọ yín ti kú fún wọn. So ìwọ tó o bá fẹ́ kọ́ ọmọ ẹ̀dọ̀ ọmọ ọlọ́mọ tó o fẹ́ kí wọ́n bá yé tiẹ̀ jẹ́ láàrin ara wọn ó jẹ́ sunkún sí ọkọ tó fẹ́ lọ́rùn tó wà lọ́mọ nínú union bẹ́ẹ̀ kó má sọ ẹ́ di opó ọ̀sán gangan torí àwọn yúùtù ilẹ̀ Yorùbá wọ́n ti rẹ́dì fún ẹ̀yin ọmọ union ṣé ẹ̀pọ̀ tó wọ́n ní ẹ̀mí yín á pin ẹlẹ́sẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ ẹ sá kábàkàbà ṣe rí àdá tẹ máa ń láìkì láti gbé jáde àti ọ̀rẹ́ àwọn eléyìí kò ń ṣe àdá nìkan àtọ̀rẹ́ gbogbo nǹkan tẹ́lẹ̀ fẹ́ kó jáde làwọn eléyìí máa kó jáde chest to chest ni ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ àìmọye inú ẹ̀yin ọmọ union máa jáde tẹ́ ẹ̀ ní padà wọlé tètè bá mi pàṣẹ fídíò ìdọ́dọ̀ àwọn ìyàwó wọn kọ́ mọ̀ because 2027 àlọ́ máa fa kíkí nínú Nàìjíríà sẹ́ẹ̀ àlọ́ máa fa kíkí kò ń ṣèyẹn nìkan o ẹ̀jẹ̀ àwa wo fídíò yìí Làbíbù ṣé Sheikh Làbíbù ni àbí àfa Làbíbù tó máa ń wẹ́rẹ̀rù ayé sórí lẹ́yìn ẹ̀yin parọ́ mọ́ àwa ní ilẹ̀ Yorùbá ẹ̀yin parọ́ mọ́ èhó Nàìjíríà àfa Làbíbù lórí rádaràdá tẹ́ gbé sórí tẹ́ ṣe rádaràdá só ẹ̀yin náà ẹ kàn mọ̀ wípé nǹkan tẹ́ gbé sórí kò nítumọ̀ ẹ kàn ń ranra yín léèmọ̀ ni ẹ̀jẹ̀ àwa wo fídíò. níbi tí àwa Nàìjíríà níbi tá a láìkì eye service dé ṣe kárí mi bàbá Habib Lagbaji
ó parọ́ kan mọ́ ìran Yorùbá nígbà tó dé Saudi Arabia. Ó sọ pé àṣà àti ìṣẹ̀lẹ̀ wa ni gèlè wíwé táwọn ìwé yẹn. Àwọn ará Saudi ń béèrè pé kí ni mínì gèlè tẹ́ máa ń wé sórí yìí ná. Àwọn tẹ́ ń ṣẹ̀sìn wọn nìyẹn o. Wọ́n wá ní pé láti fi mọra wa ní Nàìjíríà ni àṣà wa ní Nàìjíríà ni. Ṣé pé àbáyẹn gan náà àwọn agbóhùn mọ́ kẹta ń ṣe mọ́. Ṣé pé tẹ́lẹ̀ ń ṣe yẹn wọ́n tún pa wá mọ́ wa. ẹ máa gbọ́. التقيت بهذا الرجل الطيب وأريد أن أتعلم منه. سيدي قل لي من أين أنت؟ من نيجيريا. نيجيريا. أيوة. وأنا أريد أن أستفسر عن العمامة. لماذا هذه العمامة كبيرة هكذا؟ أيوة. وعليكم السلام ورحمة الله وبركاته. كما كنت سابقا لك أيضا هذه الإمامة هي شعار لنا ولقبيلتنا في نيجيريا، وكذا عمم بها المؤسس لجمعيتنا اسمه الشيخ يوسف أبو بكر أدارة في نيجيريا، وهو الذي أسس بجمعية التي تقال يعني اسمها بجمعية زمرة المؤمنين في كل ربوع العالم. يتعممون ويتركون لحيتهم ويحتجبون نساءهم ويدرسون للطلاب على العد البسطاء هكذا. يعني نحن زمرة اسمنا زمرة المؤمنين في نيجيريا. إذن هذه العمامة علامة على الانتماء للقبيلة. يعني كذلك انتماء على. وما اسم هذه القبيلة؟ قبيلة يعني زمرة المؤمنين. ذروة هكذا ذروة. زمرة المؤمنين في نيجيريا. ما شاء الله. في نيجيريا، ومؤسسها الشيخ يوسف أبو بكر هدارة الإيلوري، وكان له تلاميذ كثيرة. ما شاء الله. في نيجيريا. ما شاء الله. وعلى يعني رأسهم الشيخ عبد السلام بامدلي والشيخ ثبير. àwọn ará Saudi yẹn wọ́n rí pa gèlè yẹn ti pọ̀ jù wọ́n nílùú ẹ̀ lu wọn kì í ṣe gèlè yẹn lu wọn. So gèlè táwọn wé bẹ́ẹ̀ bí láwà níbẹ̀ yẹn aṣọ aláàjì yẹn scarf báyìí náà máa ń dàbọ̀ ọ̀rùn. So wọ́n á rí pé ó ti pọ̀ jù náà pé kílẹ̀ fi lè ṣe àwọn ará láti àbẹ̀sí Nàìjíríà sẹ́yìn náà rí báyẹn. Làbíbù Lágbájì ó tún parọ́ mọ́ wa Yorùbá, ó tún parọ́ mọ́ the whole of Nigeria. Níwọ ló ní kọ́ṣọ̀ ni nǹkan tẹ́yìn ti ara kọ́ṣọ̀ bó ṣe ń dára yín mọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ wá ẹ̀yin mùsùlùmí òdodo àti tòtítọ́ ẹ ṣàánú ayé mi, ẹ ṣàánú mi. Ẹ jọ ará Saudi Arabia mà ló interview Làbíbù Lágbájì bí Làbíbù Lágbájì àfa àbíṣe èké. Ìyẹn gan ò mọ nǹkan tó túmọ̀ fún pẹ̀lú ẹrù ọ̀ràn tẹ́lẹ̀ dì sórí. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ di ẹrù rándanrandan yìí sórí nílẹ̀ Yorùbá tẹ́ pera yín ní mùsùlùmí kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn Islam, because nígbà tára Saudi gan ò mọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ gbé sórí tó ń béèrè wípé kí ni ẹrù tó gbé sórí kí ló dúró fún. Ẹ máa gbọ́ èsì tí Làbíbù Lágbájì sọ pé nǹkan tẹ́ fi dára yín mọ́ àṣẹ Islamic person nílẹ̀ Yorùbá ní Nàìjíríà nìyẹn. Ẹ máa ń jókòó sórí ilẹ̀ ẹlẹ̀ kẹ́ lè máa kọ́ àwọn ọmọ ní kéwú. Ara nǹkan tẹ́ fi ń ṣe ẹ̀sìn nìyẹn, tẹ́ fi ń dá gúrùpù yín mọ̀. So ẹ̀yin kan lẹ́kúnra yín jọ tẹ́sán kí ní ìdí wèrè mọ́ra yín lọ́wọ́ ìbà. Nínú òru burúkú yẹn sọ kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí. Ibi tọ́rọ̀ gan wá tí gbogbo ẹ̀ wá tó wọnú ara wọn dé. Èmi ò jẹjẹ ẹ̀sìn o, mi ò sì condemn ẹ̀sìn kankan, ṣùgbọ́n a ní láti enlighten ara wa. Tá bá sọ ti Kìrìsìtẹ́nì, tá sọ tó oníṣẹ̀ṣe, kò sí lè tèmi ò ní sọ. Mi ò gbógun tẹ̀sìn kankan, ẹ jẹ́ àjọ la iye wa kájọ bára wa sòótọ́ ọ̀rọ̀. Ǹjẹ́ o mọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta tí Israel ló gbọ́ wípé Israel àti Iran wọ́n ń po nǹkan papọ̀ tó bára wọn jà tọ́ you know. Ǹjẹ́ o mọ̀ wípé Saudi Arabia ṣebí Iran ló yẹ kó support, Israel ló lọ support. Àwọn Saudi Arabia wọ́n ń wá bó ṣe máa enter western world tó máa pitch tent wọn pẹ̀lú western world. Gbogbo amenities tó mú kankan nípa Islam, nípa culture àti amenities wọn gbogbo ẹ̀mà náà ti ń ṣèǹjì. Yes,
lọ́wọ́lọ́wọ́ báyé sọ̀rọ̀ yìí wọ́n ti pàṣẹ sínú bill wọn ṣé mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n máa sọ wípé anybody tó bá fẹ́ lọ́bẹ̀ o ò gbúdọ̀ má borí o àtọkùn you know but nísìnyí wọ́n ti fi sínú kinní wọn pé o lè wá sí Saudi Arabia as a tourist o lè wá kí wọn o lè wá ṣe bó bá ṣe wùn ẹ́ láì borí láì cover orí ẹ kó múra bó ṣe wùn ẹ́ dáadáa ṣùgbọ́n kó má rìn òhò wọ́n change many things ìgbà yẹn lẹ́yìn kan ṣẹ̀ṣẹ̀ wá ń sọra yín sí inú ìgbèkùn ṣe tí ẹ wá rí yín tẹ́ fi ra yín sínú ìgbèkùn yẹn ò dùn mí bí ò ṣe àwọn tí ò understand tẹ́yìn náà tẹ́ ń parọ́ fún táwọn náà wá ń jura wọn sínú ìgbèkùn tẹ̀lé yín lẹ́yìn kódà ìkànnì yín o so ẹrù ayé tí Labeeb Lagbaja àti gbogbo ẹ̀yin tẹ́ ń rẹrù yìí tẹ́ ń rù kiri kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ẹ̀yin kan gúrùpù kan lẹ́kàn kóra yín jọ tẹ́ fi hàn ra yín léèmọ̀ tẹ́ bá dẹ̀ rí Labeeb Lagbaja yìí nígbà tó lọ sí US tó ya píṣọ̀ yẹn jáde náà tí ò gbé ẹrù yìí sórí very young guy very handsome very young guy ni ó yóò ní ó ṣùgbọ́n tó bá ti kó gbogbo kíní sórí tó kó agbádá kan sọ́rùn tó mú ọ̀pá dání tó á dàbí bàbá 70 ẹjọ́ kí ni ìtumọ̀ eléyìí ṣé kán lè sọ wípé bó ṣe dírẹ́sì tó rí rànràn yẹn kán lè sọ wípé òun sin Ọlọ́run ni Ọlọ́run kì í ṣe onídẹ̀tì lọ́wọ́ àwọn mùsùlùmí gangan àwọn ará Saudi lọ́wọ́ wọn wàá rí pọ́n mọ́ Ọlọ́run kì í dúró níbi ìdẹ̀tí kì í dúró níbi rándanrandan ẹ kó rádaràda lọ ẹ má dísìfù wa mọ́ o ojú wa ti rà ojú wa ti là ẹ̀yin ọmọ union ẹ lọ ṣọ́ra yín o ọ̀rọ̀ tó wà lẹ́yìn àtẹnu ajá yín bọ̀gbẹ́ o ẹ sí lára àwọn tó lè complain ẹ lọ wábi wọ́ sí kẹ wábi wọ́ sí orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel bá mi like fídíò yìí má sì gbàgbé láti drop comment ẹ support my brand bá mi share ire o kàbí.